Ẹ káàsán, ẹ dárúkọ yín. Èmi lọmọ aládìẹ. Ọmọ aládìẹ àbọ̀mọ ní màálù. Ọmọ aládìẹ. Kí ni àwọn ọ̀rẹ́ yín, àwọn tó súnmọ́ yín, àwọn tó mọ̀ yín, kí ló máa ń pè yín lórí títì? Lórí títì, omi. Omi gangan. Omi, Kí ló ń pè yín lómi? Àwọn olómi ni ilé iṣẹ́ tí mò ń ṣe nù. Ok, ẹ máa ń dispense omi àbẹ máa ń tọ omi? Àbẹ máa ń tọ omi? À ń ta omi, à ń ra omi. Ẹ ń tọ omi náà. Ọmọ ìlú wo ni? Ọmọ Ìjẹ̀ṣà ṣeré ni o. Ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì, wọ́n ní ìran bàbá yín lọ sí tòótọ́ lẹ́rù bàbá yín àti pẹ́pẹ́yẹ ní bóyá kẹ́ fi lówó orí kù. Ẹ tiẹ̀ lè náwó orí kù. Oúnjẹ wo ni wọ́n fẹ́ràn ní ìlú Ìjẹ̀ṣà? Iyán ni o, iyán ní Ìjẹ̀ṣà jẹ o. Iyán ni. Tóbìnrin bá fẹ́ débi tọkàn yín parí sí báyìí, oúnjẹ wo ló lè ṣe fún yín? Iyán iná ni. Iyán iná ni pẹ̀lú ẹbẹ̀ ẹ̀gúsí kí pọ̀ mọ́ ká àbí wo. Orí màá mi o. Pẹ̀lú ewédú gbogbo ẹ̀ kó yí papọ̀ fún mi. Kó yí papọ̀ fún yín. Ok, question kan péré. Kí ni wọ́n ń pè 100 ní èdè Yorùbá? 100. Ní èdè Yorùbá gangan. Ní èdè Yorùbá. Ọ̀rọ̀ yẹn pọ̀ o. Ó pọ̀. Ó pọ̀ o. 100. 100. Ẹ ṣé gidi gan. Yorùbá lórí títì la wà yìí tí a ti ń bá àwọn ọmọ ilẹ̀ Oòduà sọ̀rọ̀. Lọ́lọ́kan òjọ̀kan láti kọ́ èdè ẹnu wọn. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Mr. Omi.